bímọ o nígbà tó padà pọkọ pé òun ti bímọ but òun ò jí kó wọn rọ́mọ àwọn ti gbé ọmọ lọ o. àwọn tó jóun gbé. bẹ́ẹ̀ni obìnrin kan lọ́wọ́. kẹ́ máa wo báyìí sílẹ̀ tó o so ìyẹn tó wá ń jẹ́ ìrora fún àwọn tí ń gbọ́rọ̀ yẹn wípé kí wọ́n ti kidnap aláboyún kí wọ́n ti gbọ́ kí wọ́n má ti ẹ̀rọ ti ìnira tí ó rí gan tí bá ń bímọ lọ́wọ́ ìrora ti yẹ ẹ̀rẹ̀ kidnap ẹ̀ gbé lọ. ẹ̀tún jẹ́ kúrò mọ́. àtòjú ọmọ náà sẹ́yìn pé ìyẹn ti jẹ́ ìlà ìlò fún ẹ̀ńtẹ́rẹ́sẹ̀tì gan fún rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá jẹ́ abiyamọ tòótọ́ tí wọ́n ṣe abiyapa. so kí ni ó ti ń pòrúurú gan lọ́kọ̀ àwọn tó jẹ́ security aspect pé how possible nínú òlú yìí náà lédè kan gbà tẹ́sà tó dé DPO fọ̀rọ̀ wa lẹ́nu wò ó pẹ̀lú ẹgbẹ́ iṣẹ́ téèyàn kọ́ ó yàtọ̀ sí àyàbá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà ló ti à ń jẹ́wọ́ pé tó ṣẹlẹ̀ ní pé ọkọ òun ibẹ̀ ló ti wá ń sọ ogun tí mo sọ yẹn pé ó ti pẹ́ tó ń ti ní miscarriage tọkọ òun ò fún ní àtẹ̀sán tí wọ́n yóò wọ́n láti pẹ́ gbogbo ọ̀rọ̀ sí wúlò ìlà wílò. yẹn ni pé gbogbo àwọn ẹ̀yà pátá tí àwọn ẹ̀yà pátá ẹgbẹ́ ẹranko inú ilé yín ajá inú ilé yín èèyàn inú ilé yín ẹ bá wọn sọ̀rọ̀ bí wọ́n bá fẹ́ pamọ́ nǹkan kí irú nǹkan bá wọn fi máa pamọ́ o òfin ó ti sí lórí obìnrin eléyìí 100% sure ọlọ́pàá fìyà jẹyàn kódà adájọ́ kí wọ́n fìyà jẹyàn constitution Nàìjíríà òfin wọ́n ti sí lórí rẹ̀ ìjìyà tó bá tọ́ fún un constitution Nàìjíríà yóò fi jẹ́. ó sì kó gbogbo olùsọ ìlà. wọ́n ní ẹni tó ṣẹlẹ̀ nígbà tí ìrùn ní miscarriage ọkọ rẹ̀ ò fọ́ látẹ̀sán bọ́ bá ní ẹni tó ṣẹlẹ̀ ní kẹjíkẹ́ wọ́n ṣètọ́jú kò ní dán lóhùn nǹkan kan ṣé dandan ni ọ̀gá mi ká máa sọ a ní dandan kọ́ ni marriage bẹ́ẹ̀ ni marriage tí wọ́n bá ti mímì dání tí ó kó sínú wọn ní àtọ́fẹ́ pé òun ní ilé jáde ń bẹ̀ agídí adọ́dọ́kọ́ kéèyàn yẹn wà ló ń lé àmọ́yé tí ò bímọ tó yẹ pé ọgbọ́n mọ́tọ́ tó ti tẹ̀yìn rẹ̀ jọ tó bímọ lọ. ẹ ti rírí ọmọ ò láyọ̀ lẹ́yìn ọmọ ti rí èmi ti rírí kò bímọ ó sì gbọ́n ọmọ tọ́ gbàtọ́ ó sì ní àlùbáríkà débi pé kò sẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ni tó bá sọ fún pé lágbájá kó bímọ yìí ní ọmọ. bẹ́ẹ̀ni. obìnrin míì ti kó rẹ̀ sínú wàhálà débi pé ìparí kékeré pé marriage ni o ọkọ mi ni o tí o fi kú ó sì ní ọ̀sìn kan náà gbọ́ra pẹ̀lú ní olè tí o tí o sẹ́ni àga níjọ́ tó bá kú tán àbí ìṣòro kan tó lágbára tó fẹ́ mímì lọ tó bá ṣẹlẹ̀ lẹ́yìn àmọ́ gbogbo tá à ń gbọ́ yìí ṣé kò ní fámìlì ni. níbo ló wà ní Kwara yẹn yóò ṣàjẹun fún bí ọjọ́ bíi mẹ́rin márùn-ún tá à ń gbà sọ́dọ̀ àbí àgọ́dọ́gba náà. ẹ máa gbọ́ ẹ pé anan stigmate ẹni bàbá náà ẹ̀rọ sì bá wọ́n ti gbé síbì kan ó wà lẹ́sí ọ̀nà lọ́wọ́ náà sọ pé àwọn tẹ̀ béèrè pé nbo ni àdúgbò ògbó ló wà nǹkan àwọn mọ̀rùpá yìí táwọn apẹ ọlọ́pàá ní kọ̀máǹdì ní Kwara wọn ni wọ́n á béèrè pé ibo lọ́kọ̀fà padà kí wọ́n pe kọ̀máǹdì wọ́n fi á pe ọ̀gá wálé pé bábà ìṣẹ̀lẹ̀ ní Kwara òun náà wàá pè wọ́n kí ló ṣẹlẹ̀ kìnìkan ọ̀dà ẹ má wọrí ẹ bá ní mú lọ sí nearest police station à ń bọ̀ sẹ́rù eléyìí lọ́yẹ̀ kéèyàn sẹ́rù nǹkan bá eléyìí máa ń ṣe kẹ́ni ní máa fi ń pẹ́ mo fẹ́ fi parọ́ tó ẹ kì í ṣe wọn nìkan ní ọkàn. mo fi wà tọmọdé lẹ́nu sà láàrin ìṣẹ́jú méjì péré ká kọjá sí ká polówó ọjà wa ẹni mú mi ló tètè díẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sì gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ torí ọ̀rọ̀ ká máa ṣe mánéjì pé wọ́n jí mi gbé yìí ó ti wá ń rampart báyìí torí alukoro tí a bá rántí ọ̀gbẹ́ni kan náà tó ń ṣe ilé ìfowópamọ́ tí wọ́n ló kó jẹ́ ńgbà kan tóun náà sọ pé wọ́n jí òun gbé ni létà ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Òkìtòkú lọ́dọ̀ Mama Adiza ni wọ́n rí arákùnrin èmi náà gbóhùn lẹ́nu arákùnrin ńgbà tó ní torí owó tí ó sọnù mọ́ òun lọ́wọ́ nígbà tá a bá padà dé àtúbọ̀ máa gbọ́ síwájú àti síwájú sí. Sauty Arẹwà ojúlówó ọmọ bàbá ọgbọ́n tó orí ètò ìsọ̀lá rẹ̀ ni a ṣe wà pẹ̀lú aṣojú fún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Badmus Kazeem Ọpẹ́yẹmí. ẹ jí ká máa bá bọ̀ lórí ẹni tó bá bá wà lọ. a tún fẹ́ gbọ́ síwájú ọ̀rọ̀ ibi tó dé dúró. nígbà tí ó wà ní àkàtà DPO Kenta ọ̀gá wálé wọ́n á wò pé iṣẹ́ sìnkú táwọn ò ṣe because ọ̀rọ̀ tó ń mìlú títì tọ́ ẹ pé gbogbo ayé lọ́gbọ́ débi pé ó ti ba orúkọ àdúgbò tó ti jáde gan jẹ́ àwọn tó bàjẹ́ gan tó pọ̀ ó parọ́ máa wọn onítàsí náà bó ti yẹ pé ọkàn dáná ń bẹnu ta náà tẹ́lẹ̀ káàkiri ń kàn ń sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀
already wọ́n parọ́ máa pé inú ọkọ̀ wọn ni òun wà tí ẹ fi já sínú ọkọ̀ kan pẹ̀lú ban ta ni wọ́n gbọ́ pé ẹ̀yìn ọba ti aláboyún àti ọ̀bẹ tó bá yẹ pé gan lóòótọ́ ni lóòótọ́ inú ọkọ̀ gan ni ó ti máa rọbí pẹ̀lú ìtọ́jú apáyé kẹ̀kẹ́ pé ọjọ́ ti pé o kí ló sọ hospital ọmọ ìwọlẹ̀ from there wọ́n á bi léèrè ibẹ̀ ló ti wá jẹ́wọ́ gbogbo bó ṣe rìnrìn àjò rẹ̀ ó dáa kí ló fà tó fi sílé ọlọ́kọ̀ ọ̀hún ni kẹ́yìn ọkọ̀ náà tẹ́ ń bẹ́lẹ̀ díẹ̀ máa gbọ́ o bí ìyàwó yín bá ní pọ́blẹ́mù tó ní ó yọ ọkọ̀ kàn yín ẹ̀yin lẹ́yìn jẹ́ ẹni tí ọlọ́run ó lò àmọ́ pé kò sẹ́ni tó lè dá sọ̀fù pọ́blẹ́mù kan o ọlọ́run ní máa sọ̀fù ìṣòro fún ẹ̀dá bọ̀ ẹ̀yin lẹ́yìn jẹ́ kẹ́ ẹ síwájú ẹni tọ́lọ́run ó lò tẹ́ fi tọ́sòro tí ń bẹ lára ìyàwó yín mọ̀ tí ní ọkọ̀ àwọn ọkọ̀ bí ara sí àwọn ìyókù ń sìn wọ́n pé okùn nǹkan tó ń fẹ́ bí náà tájọ jẹ́ ìyàwó ní ẹlẹ́dì ọkọ ló fún ọ pé ìtìjú ní wọ́n máa dé fóun kóhùn kóhùn bí ète ló ń fi lọ sí ibi tó ń lọ. fabrication. ṣe lẹ́yìn ìgbà yẹn àwọn àna ọ̀dà tó o lóyún òun ṣe kíní kan gbà tó rẹ̀ sábẹ̀ máa lọ ọ̀dà kò sí wàhálà miscarriage oní ibi tó ti lọ bímọ pé wọ́n gba àwọn tí wọ́n ti gbé ọ pé ńgbà tí ẹ tó bímọ tán bẹ̀ wọ́n tán gba ọmọ lọ́wọ́ rẹ̀ wọ́n jí ọ̀rọ̀ ma kò sí wàhálà bọ́ọ̀ bá bímọ àwọn èsì dókítọ̀ ibi tí wọ́n ti wò bóyá o bímọ àbọ̀ o bímọ á lọ bẹ̀ sí i wọ́n gbé lọ sí FMC a competent doctor ó confirm ẹ̀ pé ẹni yóò lóyún kò lóyún rárá pé yóò bímọ pé kò oyún bá wò wọ́n á wò láti táìmù tó yẹ ká wò dé táìmù tí kò yẹ pé òun fẹ́ lọ rọbí àbí kò lóyún pé kò lóyún tí dókítà sọ náà tó ń gbà tí wọ́n kó mi ẹ ọ̀fọ̀ wa bí wa pé ẹ mọ̀ tí ọ̀rọ̀ bíi pé kò lóyún la gbọ́ mẹ́yẹ ǹjẹ́ ló ti rẹ́gísítà fún antinata ti ń lọ time to time ní tí mo fà ní tó bá rẹ́gísítà antinata at least ó kéré ó tóbi ẹ̀yin ìyá alábíàmọ́ ó lè tẹ́ mélòó tí ó lò kú yí kí kó tó di pé ó bímọ kó tó di pé at least yóò bẹ́ẹ̀ náà ṣe wù ọmọ. kàfáyọ̀ tí ìbímọ. bẹ́ẹ̀ náà ṣe wù bí ọmọ. ọ̀dọ̀ alágbo nìyá mi bí mi. ní o jẹ́ kí. so kó tó di pé ó bímọ ó kéré tán obìnrin lọ sẹ́ẹ̀mẹ́ ó lè lọ ó condition tó máa bá ń sọ́nù rẹ̀ ni ó determine ìyá atlanta tí ó ṣe ti sọ ìgbà tí ó tún wá tó bá ti lọ kán. ẹgbẹ́ mi wà fún mi ọmọ ti báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ o ọmọ gbórí sókè o ọmọ adẹ́bu o ọmọ akọ̀rí wà rẹ̀ ni o wọ́n á ní kó máa wá time to time. bẹ́ẹ̀ni. àti pé condition ọ̀rù tiẹ̀ yẹ gángan tó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun ní miscarriage. wọ́n máa monitor ẹ̀. wọ́n máa monitor ẹ̀ wọ́n á ní kó máa wá ntí ó lọ kó tó di pé yóò bímọ gan yóò fẹ́ tó 15. close monitoring náà máa fún. ìjà ní hospital ká lọ wo ibi tó rẹ́gìtà antenatal sí gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún August láti yà ló ti bẹ́ẹ̀ láti. notorious criminal lóbìnrin ọ̀hún. láti yà kí mo gbé wọn gbélé dáadáa gbogbo ẹ̀ tẹ́ pé ètò ìkẹ́ máa pọ́nrọ́ àtiwọ́ tó fẹ́ gbóló ọkọ̀ rẹ̀ náà tó wọ́n stignity pé wọ́n yí ọgbẹ́ wọ́n tẹ̀ mọ́nú ìyàrá kan tí wọ́n ń bọ̀. ìwọ ọmọ náà tọ́jú pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ti fi ń tọ́ jẹ̀lé ọlọ́gbẹ́ bí kò lọ sí skul tó ní pé wọ́n fẹ́ pamọ́ gbóló àwọn òbí rẹ̀ ó sì lọ bá wọn rẹ̀ kámi nìkan pé ẹ tèmi mọ́lé ẹ pè yá mi pé àti bàbá mi pé ẹ ti kidnap tí ẹ náà ń bọ̀. gbogbo àwọn àbàjẹ́ lọ́wọ́ pátápátá tí ẹ náà ń bọ̀ o tẹ́lẹ̀ ìlọ́yọjú yìí ó fẹ́ sẹ́ kó nǹkan ti máa wọ àbàjẹ́ kan tẹ́lẹ̀ kó jẹ́ pé ilé gàgàrẹ́ lọ́wọ́ á fi sadé orí rẹ̀ fún. ń bọ̀ lọ bá àràjá ń bọ̀ la fẹ́ já tó yẹ kó rí bẹ́ẹ̀. ṣé cpo tí ìgbọ́rọ̀ ìṣá torí mú ọ kí bá mi ò fara ya bí wọ́n bá gbọ́ o. gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún ó ti dé eléwé ẹran ó ti déwájú CP ìlànà tọ́tọ́ àti bó ṣe yẹ bí òfin ṣe là kalẹ̀ yóò ṣiṣẹ́ lórí rẹ̀ torí ẹjọ́ lọ jùlẹ̀ jọ lọ yàní fi ń jẹni. jùlẹ̀ jẹ́ ó lọ. ìyá ló fi ń jẹni torí tí bàbá kọ̀ láti máa fi ọwọ́ òfin múrú wọn kó wọ́n sí àwọn tí ń bọ̀ lẹ́yìn tí a bá lérò pọ̀ tó fẹ́ ṣe irú ẹ̀ irú rẹ̀ ọ̀pọ̀ nǹkan. bọ́rọ̀ yín bá yé mi bóyá ni tẹlifíṣọ̀nù. nǹkan tí wọ́n ń sọ pé àwọn fẹ́ bẹ̀bẹ̀ nǹkan ẹ má wà sí ilé wọn o bẹ́ẹ̀ bóyá ní nǹkan tí wọ́n fẹ́ bẹ̀bẹ̀ fún ẹ má wà sí lórí ọ̀rọ̀ yẹn ẹ má wà o. obìnrin yẹn sì wà lọ́dọ̀ yín ní tẹ̀sán. bó ṣe jẹ́ nìyẹn pẹ̀lú ògùn Ọlọ́run mo fẹ́ sọ ó fẹ́ ṣe. lọ́dọ̀ àwọn mélòdù. kó ti dé
káti gbé ó ṣe ni mo ń sọ o lọ́nà ọkọ̀ bá pẹ́ ṣàgbé mi ò sí lọ́fíìsì báyìí lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ èmi ò sí lọ́fíìsì báyìí ó sì ṣe ti kọjá pé wọ́n sì tún tẹ̀síwájú lórí ìwádìí wọn kẹfì máa gbèdéke bí ẹ̀wọ̀n ìyá rẹ̀ yóò ṣe kó sí sọlọ mi ti because tí èyí ọba fojú wí ní òfin a jẹ́ pé ó ti ẹ̀ jẹ́rìí kì í ṣe òkúta wa kì í ṣe command ìsàmà. to serve as deterrent. bẹ́ẹ̀ni fún ọmọ mi. bẹ́ẹ̀ni. mọ ní amadesi à ń pè lọ́pẹ́ bọ̀ ṣé yàn yín ni amadesi tó ayétòrò mọ́jọ ara ayétòrò wọn ìdáná ìlú tó tòrò mìnìmìnì ni bẹ́ẹ̀ni ìlú tó tòrò mìnìmìnì ni ìwọ̀n mo fẹ́ fọ́ tí wọ́n mọ́ ní tó bọ́ bá pé ìlú tó tòrò mìnìmìnì débẹ̀ náà mo lọ sáyé tòrò jọ kan polisi ọ̀nbẹ àwọn tí wọ́n ti mọ́nú kínní bẹ̀ wọ́n lọ bí 15 tó alóhùn ó jẹ́ kí ayétòrò kó túbọ̀ máa tó. ilé ìdí agbọ́lá ẹ̀kọ́ wà ń bẹ́ ó ti wá di wípé kéèyàn wá máa fúnra ara ẹ̀ sọ wípé wọ́n jí òun gbé no matter what èmi rò wípé ó yẹ kó rí bẹ́ẹ̀ mo sì máa ń gbé àwọn akẹ́kọ̀ọ́ mi pé wọ́n jí òun gbé láti gbowó lọ bàbá ẹ̀ pé yẹn náà ò dáa alukoro tí ẹ bá wò ó ní mọ̀rọ̀pọ̀dún tó kọjá ní tí arákùnrin kan ṣẹlẹ̀ ìfowópamọ́ bẹ́ẹ̀ni tí bóun náà ṣe ṣe nìyí mo sì gbọ́ pé lẹ́yìn rẹ̀ ń ṣe nílé iṣẹ́ ọlọ́pàá fílẹ̀ bóyá nígbà yẹn tó wáyé pé eléyìí orílẹ̀-èdè ti la iṣẹ́ ọlọ́pàá òfìlẹ̀ ní arákùnrin yẹn mo ti rí ngbòrò lẹ́yìn rẹ̀ àní iṣẹ́ ọlọ́pàá ló ṣé gbogbo ẹni bá ti wá rí ngbòrò sọlọ́pàá ló filẹ̀. ẹni ọlọ́pàá bá mú bí o. mo fẹ́ correct nǹkan kan lónìí kó yé gbogbo ayé pátá ẹlẹ́kànjẹ̀ka ó ní bí constitution ṣe làkalẹ̀ tó gọ́fà àwa tá a jẹ́ bí agbófinró àti other security agencies tó fi máa judiciary ọlọ́pàá ò lè mọ́lẹ̀ kọ́ ọlọ́pàá ò fi olè sílẹ̀ ọlọ́pàá ó ṣèwádìí tiẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ yóò sì gbé lọ sílé ẹjọ́ ẹ má jà ẹjẹ ká nígbàgbọ́ pé ọlọ́pàá kí máa ń ṣèdájọ́ lórí àtọ́ bá wà ní kínní ẹ̀ka ètò ìdájọ́ ilé ẹjọ́ ló máa ń tọ́tọ́ sí i bẹ́ẹ̀ bá rí ń ta ọlọ́pàá kí n fi yàn lẹ́ o mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ yẹn lónìí dájúdájú ẹni tí wọ́n sọ wọn tàjì ẹ̀. ní ọkùnrin wọn. bẹ́ẹ̀ ni because inú nǹkan bọ̀ yẹn nǹkan tí o fẹ́ máa gbọ́ta ni. Kwara náà sáà ni gbogbo wọn parọ́ ọmọ Kwara nìyẹn náà lóun lọ. kò sí máa gbọ́ta náà. sọ́wọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo àwọn oníṣẹ́ ẹni irú àwọn oníkìlókọ̀ ìjọ sínsìn àwọn ní tasẹ́tà sọ pé wọ́n ń fi tasẹ́ ṣe wọ́n tàṣí káàkiri tí wọ́n tàjì wọn lọ sí kóòtù. ní àwọn swat ń gbà yìí. wọ́n tàjì wọn lọ sí kóòtù wọ́n ti tàjì mẹ́rin wọ́n tàjì wọn lọ kóòtù èmi kí fọ́nrán ni mo fọ́ tàǹdì tààtì tó fi tàjì wọn wọ́n tàǹdì ẹ̀ sí mi sọlọ́pàá ló wà lọ gbọ̀n lẹ́kùn ní kóòtù. so àdéhùn tí wọ́n máa gbà ní wípé àti ọ̀tún àtòsí ó níbi gbogbo ẹ̀ka tí àjọ máa mójútó ààbò àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ rédíò pìrìsẹ́ńtà àtàwọn tí wọ́n ń gbé wa kí gbogbo wa pátá ká gbìyànjú àti máa ṣe dáadáa. wọ́n ní ká gbìyànjú àbí. ká máa ṣe dáadáa. alijasa olùsánù àbí bá mi parí ẹ̀. kí ni yẹn. alijasa olùsánù. ẹni tó bá túmọ̀ tó bá sì ìbólé àná náà ni ó túmọ̀ rẹ̀ ní èkéwú débẹ̀. ó kéwú débẹ̀ nkànnà hairan fa hairan jẹ̀sà. sehu. sehu. ẹnọ olùkọ́ mi àti kọ́lọ́ àtúntò lè jẹ́ fún ìrísí náà máa ní kẹ́wọ̀n bá yàtọ̀ fún mi. àtúntò ṣe fún ìrísí. náà máa ní kẹ́wọ̀n. yàtọ̀ fún àlọ́ jẹ́ ní kọ́ni kankan gbàgbé. àtúntò ṣàgbọ́yé. ewu ló fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀kọ́ tó di pé. ọ̀rọ̀ yìí ó ka ni láyé eléyìí nìkan tó treat láàárọ̀ yìí. ó lágbára púpọ̀ lórí ọ̀rọ̀ àṣà ká máa parọ́ yìí pé nǹkan ṣe wá tí nǹkan ò sì ṣe wá yìí ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí ó ń fa ròyìnròyìn láàrin àwọn tá à ń pè ní influencers tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní arákùnrin kan máa ń ṣe nǹkan tá à ń pè ní prank ó ní say fancy lórúkọ ẹ̀ ó ní arábìnrin kan jáde wá ó ní ẹni tó máa ń fihàn ṣògùn owó ní arákùnrin yìí nígbà tó yẹ wọ́n ní ọ̀rọ̀ yìí àwọn gbé jáde bíi prank ni tó dẹ̀ gbogbo alámọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ló ń fi àwọn ọmọdébìnrin tí wọ́n fi wọ́n ṣe oríṣiríṣi nǹkan láabi kí nìkan tẹ̀lé sọ sí àṣà yìí. àkọ́kọ́ náà àwọn tí wọ́n ń ṣe prank yẹn mo kí wọn pé wọn àti ìbọn lọ́jọ́ wọn pàdé. ewu ńlá ló rọ̀ mọ́. màá sọ oríṣi fún yín mo kí wọn pé ìbọn lọ́jọ́ wọn pàdé o tó o bá lọ prank ẹni tí ò yẹ kó o prank tó sì mọ̀ pé prank tó bá ti go viral ó máa ń hard láti correct ẹni tó ní nǹkan gan ẹni tẹ́ ẹ ṣe sí tẹ́ ẹ ti bàjẹ́ ẹ sí bọ́sọ̀kọ rẹ̀ ni àbí ìyàwó rẹ̀ ní tó bá padà gbọ́ wọ́n ní èmi tíntín létí àwo ni bọ́kà bá kó ń bẹ̀ bí wàá kún bẹ́ẹ̀ kò ní kó ń bẹ̀ bẹ́ẹ̀ ni
ìjọ tó ní prank bá tó bá pàdé tí wọ́n tó fọ́gi mọ́ lórí tó yẹ pé ọ́fíìsà lọ́gbà ń tẹ̀. wọ́n ń fọmọ mi lórí o. tó yẹ pé ó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ọpọlọ á káwọn yòókù lọ́gbọ́n. ẹ̀rọ ní prank wèrè tí wọ́n ṣe prank tó fi bẹ̀rẹ̀ nìkan jẹ́ ìní pẹ́ẹ́lí òní tó mọ́. èyí ò dún ìtọ́ wọn sọ pé DNA bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ ti lọ sí tẹ́sítì nǹkan kan pé ìyàwó màmá kà òun náà tẹ́lẹ̀ gan gbẹ̀bùn gan náà tẹ́lẹ̀ ìyàwó ọmọ mẹ́rin méjì ló bí fọ́kọ mẹ́ta ń ta ní tó bàbá ní tó gbogbo lórí ẹ̀wọ́n náà ṣe pranki bí wọ́n bá mú oníkéèsì pranki wọ́n wájú mi tó sì jẹ́ pé lóòótọ́ ọlọ́ pranki ẹni yẹn ló fi báyé rẹ̀ jẹ́ ìjà wà fún o. ǹjẹ́ òfin de ọ̀rọ̀ prank torí mo wo ìkan arákùnrin yẹn obìnrin ọ̀mọ̀ kò ń prank òun ni ló wá sọ pé ọ̀dọ̀ ọkùnrin kan ló wá ní ibi báyìí yẹn bá ní wàá sọ̀rọ̀ ọkùnrin bá ní ó mọ̀ pé òun lọ̀rẹ́ ọkọ ẹ òun tí wọ́n ń wò ẹ́ bó pé ó máa pọ́kọ́ nìyẹn bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ pé ẹnìyẹn àwọn tí ń fẹ́ra àwọn rí àwọn tí ń ṣe kó jọ kó má sọ fún ọkọ òun kó jọ later ni ó ṣe wá sọ pé kó wo kámẹ́rà àwọn prank obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní gbà ní etí wípé ó ti dalé òun rú kó má kọ́kọ́ wó gbọ́ tí wọ́n sì gbé nǹkan yẹn náà jáde. sẹ́ẹ̀rí àkọ́kọ́ náà sẹ́ẹ̀rí ìwà àkọ́kọ́ ń gbà mí kò sí nǹkan téèyàn ò lè fi wá ìwọ náà tó bá ń ṣèdọ̀tí tó ń hùwà bàjẹ́ bá sì rí ni ó bá tú ọ̀nà kan náà ni ó gbà tú. wẹ́rẹ́ ni. tẹ́lọ̀ mi ti yé yín prank irú yún ó ṣe orí fàtì látara obìnrin yẹn ẹjọ́ yẹn kò ní ṣe irú obìnrin yẹn ò ní. ẹjọ́ ogun ò ní lè sọ pé òun wá fẹ́ sọ pé òun fẹ́ máa dìfẹ́ǹdì tí ò ní túmọ̀. irú yẹn wọ́n lè lé obìnrin nílé ọkọ torí wọ́n ti rí síta. dukọ́ gbà fọlọ́run lọ but èwo ni prank pé kẹ́ ẹ lọ kidnap èèyàn ẹ prank ẹ lọ kidnap èèyàn ẹ wá gbé ẹntẹ kidnap yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹ sọ fún oníbẹ̀rẹ̀ pé prank ni ẹ ti gbé lọ síbì kan ẹ wọ́n ń pe àwọn fámìlì ẹ̀ pé ọmọ yín bẹ lákàtà wa o nǹkan kan o àkọ́kọ́ náà ó ti ẹ kí nǹkan ti bàjẹ́ ní orí ibi ẹ pé yẹn kẹ́lẹ́ mi ẹ̀ ti kú látara rẹ̀. wọn ò ní mọ̀ pé rí nǹkan jí alágbájá gbé. tẹ́lẹ̀ pé ìjayà ẹni ẹ lè bá bẹ̀ lọ ẹ mọ̀ òpin ẹ tí wọ́n sáǹdì mi ẹ ti rí yàtọ̀ sí mẹ́mẹ́ ó ti ṣe kó pé àwọn ọmọ gan inú ìbẹ̀rù nǹkan ti dàrú ní mọ́mọ́tì yẹn àwọn apàdà rí ẹ wá ní prank ni prank wèrè wo ètò ọ̀pàdà bí mi náà ni wọ́n ti sọ pé kidnapping náà wọ́n padà fi kàn yín. mo tẹ ìrántí ìkan náà tí alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà àwọn bàmú ìwà àdéjọbí tí wọ́n pe gbajúgbajà ẹ̀rí pé wọ́n fẹ́ẹ́ tìmọ́lé fún bíi mélòó kan lórí ọ̀rọ̀ ọ̀dọ́mọdébìnrin ọmọ underage mo wo prank kan náà lọ́sẹ̀ tó kọjá sà bóyá torí owó tí wọ́n máa ń èèyàn lè prank mi kó má dé kóòtù tó bá jẹ́ pé nǹkan tó léwu obìnrin yìí ẹsẹ̀ kan ló ní ó ń fi igi rìn mi mọ̀ bóyá èèyàn ti rí prank yìí ẹsẹ̀ kan lóbìnrin yìí ní igi ló fi rìn ẹni tó wá prank yìí kàn yọ ni ó dẹ̀ ru omi sórí ó kàn dá omi lu obìnrin ẹlẹ́sẹ̀ kan lóbìnrin bá ṣubú ló bá bẹ̀rẹ̀ sí ní ké pé pé wọn ò gbà wọn síṣẹ́ ibi tí wọ́n dẹ̀sẹ̀ ní kó wọn wá fún interview lòun ó bẹ̀rẹ̀ sí ní kunkun màá sì kí ni ẹ̀ sí yín gbogbo aṣọ wáyé tó wọ̀ ọkùnrin ó wá ní kí ló dé tẹ̀ ṣe báyìí ń lọ pé kó wo condition tó ń wa obìnrin wa ní ọkùnrin yẹn wá ń sọ fún wípé pé òun ní àrùn kí ni wọ́n ṣe máa ń pè é bíi wárápá ó ń bá òun jà pé òun náà ò ríṣẹ́ pé tó omi lòun máa ń pọn fún àwọn èèyàn láti ìta pé bóun ṣe ń bọ̀ ní kí ni yẹn gbé òun obìnrin tó wá sọ pé ṣùgbọ́n kó wo nǹkan tó kó bá òun pé ńgbà tó nírú àrùn yẹn kí ló ń at the end of the day ó wá sọ fún obìnrin pé kó wò pé prank obìnrin yẹn kàn bù sí gbé ni lẹ́yìn rẹ̀ ó ṣàfún ní 100,000 naira ẹ̀ wòrú yẹn gbogbo aṣọ jeans tí obìnrin yẹn wọ white tó wọ gbogbo ẹ ti yí ẹgbẹ ẹ mọ̀ pé àwọn prank kan wà tó ìmí wọ́n máa fi bí ẹni mú toy gun tàbí nǹkan mi àfa kan náà tó ń lòun ń lọ kírun ló bá yọ sí pé abolo lòun lọ kírun lóyún ọyọ náà assassin lòun òun máa pa bàbá yẹn mú eré ọlọ́run ló ní kí bàbá yẹn máa yẹ fún mọ́tò yẹn. kí wọ́n pọ̀ tó padà ṣiṣẹ́ lórí ẹ̀ kò lè escape jìyà. irú àwọn prank tí ó bá ti lé kí wọ́n wọ́n ẹ̀rí pé tẹ́ bá ẹlòmíì gan lè wà hypertensive. gbogbo yẹn ti ń lọ títí kí ara ẹ̀ ṣe dápẹ́ bẹ́ẹ̀ ló ń bá fẹsẹ̀ kọ lásán ó lè ti bẹ̀ sọdá. ẹ wo nǹkan tí ọ̀rọ̀ iṣu April Fool ẹ wo nǹkan tó dálẹ̀ April Fool ti mọ́ ọ́n mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ kó tó di báwọn èèyàn wọ́n ṣe ń gbọ́n díẹ̀ lórí ọ̀rọ̀ iṣu April Fool.
wọ́n kà pé ní bàbá alágbájá wọ́n ti sọná sílé yín o ilé ti jó o ilé jó o bóyá ní ẹlẹ́ni bóyá ó sì kówó oní cooperative nǹkan bóyá ó kó sínú ilé pé ó sì jóná mọ́lé. ibẹ̀ ni ó gbà lọ ó ti sọ̀rọ̀ láìmọye gbà. àwọn oní content creator ó dàbí pé iléeṣẹ́ ọlọ́pàá lórí ọ̀rọ̀ prank yìí ó ní ibi tí wọ́n bá lọ bóyá ni kò sí nínú òfin tó máa dé. ó ní kan tó jáde nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 9 oṣù táwàyé ní Unizik akẹ́kọ̀ọ́ yìí àti arábìnrin tó ń ṣe POS wọ́n wọnú ọkọ̀ márúwá arákùnrin wà láàrin wọn ó dẹ̀ sọ pé òun ò lè lóhun òun fẹ́ jà wọ́n lólè ló bá mú tó àwọn jáde ni àwọn arábìnrin méjèèjì ó bá fò jáde kúrò nínú márúwá ìkan forí gbálẹ̀ òkú ìkan ilé ìwòsàn báyìí ẹ̀wọ̀ ọlọ́pàá ti ba arákùnrin yìí. ṣe mo sọ fún ilé ẹ̀ka pé àwọn pọ́ǹkì tẹ́lómi ó ṣe tí ó gbẹdọ́dẹ́ wọn bó ṣe wà ní ìsìn mọ́dà ni. mọ́dà kìí ni. mọ́dà àti rọ́bìrì. attempted robbery àbí ṣé attempted robbery tí ẹ wà ṣá. èèyàn ti yọ̀bọ̀n sí yàn àtẹ̀ ń sásàlà fẹ́ mẹ́ra wọn ìkan kú ìkan wà lọ́sibítà láti bá bọ̀ lọ́wọ́ rẹ̀ kódà àwọn tó kù nígbà táwọn náà ń ṣe páàkì wèrè káàkiri kí wọ́n múra sí kí wọ́n máa ṣe. wẹ́ ẹ̀yin lọ́wọ́ àwọn prank tí ó bá jẹ́ wípé àwọn owó ẹlòmíì ti wá owó yẹn débi ọ̀ràn ṣẹbi yẹn ẹ̀bọ̀n ti wá débi ọ̀ràn báyìí ẹ̀bọ̀n wá débi ọ̀ràn ọkà àmì náà lẹ́yìn ṣùgbọ́n tí wọ́n dùn mí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní learn from that incident tó ṣẹlẹ̀ sẹ́ni yẹn sìn ẹlòmíì tó gbé mi jáde nítorí pé mo fẹ́ trend mo fẹ́ káyé mọ̀ ẹ́ ṣé dandan kí ló mọ̀ níbi tí mo dá ni torí bí wọ́n mọ̀ níbi rọ́. tó afẹ́tọ́jú òpó kílẹ̀ báyìí alukoro mo rò pé ìkànṣẹ́ tẹ̀ sọ yìí ó tó dé pẹ̀lú ní àárọ̀ yìí àti gbọ́ ńbẹ̀ àwọn oníkálukú sì ti mú tiwọn ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ kí abẹ́tẹ̀lé ká gbọ́ ohun tí àwọn ará ilé fẹ́ sọ lórí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tí wọ́n mú wáyé Táíwò àpèsè ọmọ jẹjẹ sí ẹ ṣe àmọtìrí àwọn mẹ́sẹ̀gì máa ń béèrè lọ́wọ́ alukoro bí ètò bá ṣe ń tẹ̀síwájú nọ́mbà jẹ́lá. nọ́mbà àti máa pèsè ní 090. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. yes sir. ọ̀gbẹ́ni adéwọlé kọ́ni ló sọ̀rọ̀ láti òkèlè mú fún ìlànà ẹ káàárọ̀ sà. tó ní heart failure tẹ tó wá lọ prank ẹ tó pé ibẹ̀ náà lọ gbà sọjá ìjìyà mẹ́fẹ́ ni ẹ náà because ó constitute síkú rẹ̀ torí ìpínyà tó rí olótìgà heart failure tó ní wọ́n ti wà àwọn onífò hospital gabi ti manager rẹ̀ wọ́n ti máa sọ wọn pé kó má máa dún bí tí nǹkan jaya bá wà kó má máa dún bí tí ẹ máa ti lè máa dé wọ́n ti máa sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ìjìyà tó bá tọ́ fún àwọn náà wọ́n jẹ gbogbo kì í ṣe pé wọn ò gbọ́ àwọn èèyàn ń gbọ́ ṣùgbọ́n orí inú ẹlòmíì tó ti ba tìta jẹ́ kò ní jó sẹ́ẹ̀sì bíi kó fọwọ́ bí ọwọ́ gbé. alukoro kó tó di pé a tún lọ gba ìpè mo rò wípé bóyá tí iléeṣẹ́ ọlọ́pàá tán bá rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ kan torí pé ohun tí èèyàn ń ṣe níyìn gbà mí ló ń ṣe tẹ́ mi ò mọ̀ bóyá prank ní kápẹ́lẹ́ àbí nǹkan kan obìnrin yẹn ń lọ ọkùnrin yẹn wá approach ẹ ló wá sọ fún yín pé òun ó fún ní 250,000 naira tó bá lè yọ consent ẹ kó jẹ́ kó òun rí ọmọ ẹ ní obìnrin wa sọ pé gbangba ni àwọn wà kó jẹ́ káwọn ó bọ́ sí kọ̀rọ̀ ọkùnrin sáà ni kó ṣe ń bẹ̀ kó wọn á fún ní 250 obìnrin yẹn tó jẹ́ ìyàwó ilé ìkan náà tí wọ́n ní kó yọ àwọ̀tẹ́lẹ̀ pàǹtì ẹ̀ torí owó obìnrin yẹn dẹ̀ ó kí ọwọ́ bọ bí abíyá ẹ̀ ó dẹ̀ yọ ọkùnrin yẹn wá sọ fún yín pé òun ò ní fún lówó yẹn ló bá dìjà lọkùnrin bá ní kó pariwo pé òun ò ní fún pé kí ló lè mú ṣe lóbìnrin bá ní yẹn kò sówó lọ́wọ́ òun ọmọ òun wà ní hospital owó lòun wá káàkiri ló wá ní ṣé torí ẹ̀ ní ẹ ṣe ọkùnrin ṣàfún ní 100,000 naira ìmí wọn ní kó yọ pàǹtì ẹ tó sì jẹun wọn àdéhùn wọn ní kámẹ́rà rè irú àwọn prank wọn àwa ní fi mọ sí ibẹ̀ wọ́n sì máa gbé jáde létà tí àwọn èèyàn máa wọ́n dà pé ìfẹ́ owó ibi tí ó ń sọ wa lọ lórílẹ̀‐èdè alukoro mo fẹ́ kẹ́ ẹ tún bá wa wo bẹ̀ yẹn. àkọ́kọ́ náà lórí ibi tẹ́ ẹ sọ yẹn ìbàjẹ́ gan ní dá sí àwùjọ wa ẹ rí sísè ọmọ tí ò tí tó fóònù àwọn gan ti ń lo fóònù
ọmọ mi tí ò tí tó fóònù lò látòrí fóònù lílò ló ti kẹ́kọ̀ọ́ bí ẹ ṣe máa ń ṣe yànkẹ́yànkẹ́ látòrí fóònù lílò ló ti kẹ́kọ̀ọ́ bí ẹ ṣe máa ń masturbate látòrí fóònù lọ́mọ mi ti kọ́ àwọn ẹ̀kọ́ burúkú ní tí wọ́n kà ń bí àwọn blue film máa ń ṣe gbogbo ẹ̀ látòrí rẹ̀ ni irú níta ni yẹn ṣe public nuisance ni òfin wà fún. public nuisance. bẹ́ẹ̀ ni because àwọn nǹkan tó lè máa dá wàhálà lẹ̀ sí aláwùjọ tó jẹ́ pé ó lè máa trigger mọ́ wọn tí wọn ò fi ní máa gbọ́ òṣèlú nínú ara ẹ̀ lélẹ́yìí. ní sábúrú ń bí pé kọ́mọ́ wà secondary school kó ní fóònù android tó bá fẹ́ sàṣàbẹ́ǹtì kó fi check àwọn nǹkan tí ọba mọ̀ kó gẹ̀ẹ́tì ẹ̀ kó sábúrú ń bẹ ṣùgbọ́n wọ́n ti mì sí ìfẹ́. kẹ́lẹ́ ẹ̀ ti wá jẹ́ ó ti wá níbi tọ́mọ míì tó ń bàjẹ́ dé ní àwùjọ tá a wà yìí ọmọ 15 years 18 years wọn ò dúró lórí android mọ̀ sí iphone náà wá káàkiri nítorí pé a fẹ́ máa ṣe short a fẹ́ máa ṣe tiktok a fẹ́ máa ṣe kíni àkàtà nítorí wá káàkiri sínú no ọmọ ọmọ ní wọ́n gbọ́dọ̀ wí owó tó ń dákọ̀ yìí dáhùn àti ọ̀pọ̀lọpọ̀ náà fi ń pàdé ku wọn lẹ́sẹ̀ ògbèjì láìtó kọ́nà wọn gbà wọ́n tẹ̀lé ohun tí ọmọ yẹn ká tẹ̀ lọ àwọn ìlú tí wọ́n fẹ́ lò ra wọn wọ́n á fún wọn lówó ntí wọn bá gbẹ̀mí ẹ̀ wọ́n yọ bóòtù díẹ̀ lára rẹ̀ wọn fún ṣẹ́ṣẹ́ ògúròdó. bẹ́ẹ̀ni ètí ọba gbẹ̀mí ẹ̀ ńgbà bá fẹ́ tó bá di pé ńjọ́ tó bá márì tó ló bí 15 years ní ọkọ tí ọ̀gbọ́ pọ̀ látó mọ̀ pé òun ti dára. ọmọ yahoo ti gbé síṣẹ́. wọ́n ti ara ti tẹ green balabada ti tẹ green nǹkan ti tán. wọ́n ti bó wọ́n ti ní fíìtà àlùbáríkà. bẹ́ẹ̀ni eléyìí gẹ́gẹ́ fúnra gbogbo ẹ̀ mọ́ra wọn ló fi jẹ́ pé àwọn ọmọ náà ìwàkúwà tẹ́ ń wá owó kò jẹ́ kí wọ́n lè protect dignity wọn pé integrity wọn pé èèyàn ló bí mi ní tí mo fẹ́ yọ ọ̀tà yìí tí n bá lè yàn ń bọ̀ nǹkan tí n bá lè yàn ó rí mi tẹ́yìn bá rí mi ńkọ́ kí ni mo fẹ́ máa sọ àìlójútì àìníláàkáyè àìnístis bẹ́ẹ̀ ni òun ló mú tóbìnrin náà fi gbé jáde bẹ́ẹ̀ sì ni ntọ́sí wa ẹ̀ńtọ́ kọ́mándé náà kò gbé jáde ọ̀daràn ló náà torí n tọ́ ma pé kò yẹ kó wà lórí social media àtàyè orí n ta fi ń bò tó wà láàrin ọkọ àtaya àti àbọ̀mọ́mọ́ àkókò tó bá fẹ́ mu tó bá fẹ́ jẹ lórí ẹ̀yà rẹ̀ àtọ́tọ́ sínú. tó ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé tó ń yajú lé tọrọ tirẹ̀ bọ̀ kò ní pẹ́ kò ní jìnnà yóò tún gba nǹkan míì mọ́. ẹ jẹ́ kí a tún wẹ̀ tó wà lórí ìlà. Hello. ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. yes sir. Mr. Arum Dada Asis láti Òkè Àrẹ̀gbà. ẹ káàárọ̀ sà. Mo kí bàbá tó wà bẹ́ẹ̀ kú ìtúsà. ẹ ṣeun. Lágbára Ọlọ́run kò ní sún yín ṣe. àmì o. Ẹ̀rí kọ́lọ́n kó ṣàánú fún wa. Ẹ̀rí iṣẹ́ púpọ̀ náà wà lọ́wọ́ àwọn àtàjẹ ọkọ̀. Torí ẹ̀rìn tó bá gbàyàn ní ìṣẹ́jú márùn-ún nígbà míì kéèyàn tètè rìn kó tó fi ọgbọ̀n ìṣẹ́jú rìn. Àmọ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìmíì ẹ̀ka jáde ló máa dágbére ṣọ́ọ̀ṣì. Ìwọ̀n ọdún méjì lọ sí lóbìnrin mi ṣọ́ọ̀ṣì gbẹ̀yìn gbogbo kàlọ́dẹ̀ ń jáde lé lọ dágbére ṣọ́ọ̀ṣì. Obìnrin mi ò títà tó rẹ́gísítà tàbí ilé alágbo ó lè máa lo bẹ̀jẹ̀ kan ṣoṣo títí tó máa fi tó àsìkò tó fẹ́ bímọ. Mo látara pé àìsí mọ́nítọ́rìn fáwọn ọkùnrin nígbà míì lóòótọ́ iṣẹ́ tiwa ní pé ká wá nǹkan tí obìnrin máa jẹ ká wà lọ. Ṣùgbọ́n gbà míì náà tó bí obìnrin wa bá wà nípò ẹlẹgẹ́ a ní láti máa ṣe àwọn àkíyèsí kan tí wọ́n bá wà bẹ́ẹ̀. Irú obìnrin yẹn sìn ká ní pé ọkọ ẹ̀ bóyá káàdì tó ń lò ní o bóyá gbogbo pàtó bá náà ń dágbére Atlanta ó dé ọkọ ní kó mú káàdì wá kó yẹ káàdì ẹ̀ wò tàbí ẹ̀kọ́ ọkọ náà ti ń débi tí ó lóun lọ fún Atlanta pé ǹjẹ́ obìnrin yìí ń débi báyìí náà láti tètè mọ irú irọ́ tí obìnrin yẹn ń pa. Ṣùgbọ́n náà kó ṣàánú wa àwọn ìyàwó wa wá ní sọ pé kí ni àwọn ibi tó wá yẹ fẹ́ pòkì bóyá èèyàn kọ́ tẹ̀lé ṣèwádìí láì jẹ́ kóbìnrin yẹn máa mọ̀ obìnrin ẹ̀ ń bá mi rí bíbá ìlóòrèkóòrè náà. Ẹ̀sìn ọ̀dà tán tó náà máa ṣàánú wa ìjìyà tó tọ́ òun náà máa fojú rẹ̀ rí sìn. Wọ́n yóò òun nìkan àwọn tó lọ́wọ́ sì máa mú bẹ́ẹ̀ wọ́n sì pọ̀ rẹpẹtẹ. ẹ ṣeun. Àwọn tó lọ́wọ́ sì máa mú bẹ́ẹ̀ sì pọ̀ rẹpẹtẹ ká máa tọrọ ká máa domi àdúgbò láàmú nítorí ìta máa parọ́ ọ̀pọ̀lọpọ̀ nítorí nǹkan tó fẹ́ jẹ tó tọ́ wọn lọ́wọ́ bí Nàìjíríà ṣe rí ọ̀nà tó kọ̀ọ̀kan lélẹ́yìí. Ọlọ́run á ṣàánú wa o. àmì ẹ ṣe. ṣe púpọ̀. lórí ẹ̀rọ ayélujára ọ̀rọ̀ kọ̀ọ̀kan ya lukoro Suliat Adeneko àwọn kìíní at PPR God will continue assisting you in discharging your duty ìdààmú kéré ó tóbi kò ní jẹ́ tiyín. Ṣẹ́gun Dàmọ́lá ìbéèrè tí wọ́n wá oníṣe pẹ̀lú yín wọ́n ní good morning sir, does that mean the husband of that woman didn't know she was pregnant or what? Because I'm confused because the PPR said the woman went to Ijai hospital last year August. I'm still confused.
tẹ́ fi lè convince ni pé àkọ́kọ́ tẹ́ bá gbọ́n tá a sọ láti bẹ̀rẹ̀ pé obìnrin ti máa ń ní miscarriage tó ní time to time tọkọ fún ní attention so ibi tí ọkọ náà ti wá kókù tí ò ti mọ́nítọ̀ láìfu ara tiẹ̀ àtìyàwó ò ní pé obìnrin yẹn máa ń lẹ́ẹ̀kí bẹ́ẹ̀ sì máa ń parẹ́ fún ọkọ lóyún kò sí nǹkan tó bẹ̀rẹ̀ ò lè ṣe nǹkan tó kọlọ́pàá tó yẹ ká wá sí àwa ti ṣe lọ sí hospital lọ́wọ́kọ́ ìyẹn ló bẹ̀rẹ̀ bímọ lóòótọ́ sí lóyún wọn ní kò tiẹ̀ lóyún níbi pé yóò bímọ it's a competent hospital a recognized hospital FMC wọn lọ sí Ìjàyè state hospital ni tí gbogbo Ògùn state mọ̀ pé a pè state hospital o hospital ìjọba ni wọ́n lọ bẹ̀ wọ́n confam wọ́n discover pé August last year ló ti register Atlanta last mbolomo wa sọ́kùn ẹlòmíì wọn lóyún ojú táyà pé ikùn òwú fibroid tó ní ma pé kò so tí o tẹ ọlọ́pàá àwọn èèyàn oyún tó ní tó kò sí tó bí ni tí ò ní sí nǹkan kan mẹ́ o ti tẹ kó dákọ̀ yẹn lódì sí fún ọkọ. oyún tẹ̀wé bá nílé arọ. sọ́kùn ti yín so lórí nǹkan tí bàbá tó kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́kẹ́ tó ka mẹ́sẹ̀gì ọlọ́run jọ da fọkùnrin yẹn onílàáká yìí ni wọ́n irú wọn pọ́ńtà ṣùgbọ́n tó wá ka ọkùnrin yẹn mẹ́nu bá pé kì í ṣe gbogbo ògbà láàmú fún obìnrin lówó pé gbà dá lọ hospital fúnra rẹ̀ ṣé bá àjọṣe bẹ̀ ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n gan ọ̀nà máa mójú ajákajá pé yín kí n lọ wo bí tí kọ̀ǹdíṣẹ̀ ẹ̀ dé ó fẹ́ fún olóògùn kan kọ́ mélòó tó bá mọ́nítọ̀ rẹ̀ àwọn ọmọdé yìí lóògùn bẹ́ẹ̀ kó oògùn fún ọmọdé wọ́n máa jù sẹ́yìn sí àní bẹ́ẹ̀ fún àwọn ọmọdé yìí sí à àtẹnudìlò àwọn nìkan ní ọ̀sán tó fi bímọ yẹn ṣùgbọ́n nígbà tí ọkùnrin kan fúnra rẹ̀ tó bá ti ní iṣẹ́ padà fẹ́ mójútó fámìlì ní tí wọ́n padà tẹ̀yìn ẹ̀zọ́ iṣẹ́ tó ń ṣẹṣẹ yẹn owó tó ń rí bí òní ẹ̀ka gbára kò ní ẹ̀ka ìṣòro tó padà ṣẹlẹ̀ sí ọ. kálọ̀ ń gbà wá. Abiola mo ti rí mẹ́sẹ̀gì yín pẹ̀lú yẹ pé alukoro ti ṣe àlàyé púpọ̀ lórí ẹ̀ mi tún ní fẹ́ ká wà sẹ́yìn bí rẹ̀ thank you very much. ẹ jẹ́ ká tún wo ẹlòmíì ní orí ìlà 0903. ìjàgàrà ní àbí tí ẹ wà tí ẹ bá lè kú ńbẹ tàbí kí ẹ pè wá padà. Hello. Òyòjò ń ṣe bẹ́ẹ̀ ní ṣojú hello ẹ káàárọ̀ sà jẹ́jẹ́ tó fún mi jẹ́ kí n fún mi ní gap díẹ̀ hello ẹ káàárọ̀ sà. Àgbọ̀n yín dáadáa Kẹ́hìndé kindly adjust. ojú òpó yẹn ni Nàìjíríà wà náà kí ẹ sọ ma position kí ni yẹn dáadáa please. ojú òpó yẹn dáa kẹlòmíì tó pè wọlé ẹ rí i pé àṣẹ̀ṣẹ̀ mọ́ sọ lórí programme yìí pé ẹni tí ó ṣe dáadáa kò ní kọ́ síwájú agbárí ẹni tí ó sì ṣe tí ọ̀dà náà kò ní kọ́ síwájú agbárí. ìkà ọkọ sórí. ó ṣe kọjá pé ní tí obìnrin yìí ṣe kó ti ní alámọ̀ràn kan tí a ti jọ ń sọ tó ti ń fi lu ẹnìkan pé ìgbésẹ̀ tó ń fẹ́ gbé ní tẹ́ni yẹn sọ fún un pé go ahead. ìkà ọjọ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé mo ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé yóò ronú yẹn tí ó dẹ̀ lọ sọ fún ẹnìkan pé n bá bẹ́ẹ̀ ni ọkọ mi ń ṣe fún un bẹ́ẹ̀ kí ní kankan o tí ó dẹ̀ sọ pé go ahead gbogbo ẹ̀yẹ tẹ́ ẹ bá máa ń ṣerú ẹ̀ bọ́lá ń bá ní kọ́rọ̀ ọkàn bíi eléyìí náà tó náà bá fi lè sọ pé ẹnìkan náà ló ti ń débẹ̀ ìjìyà tó bá tọ́ sẹ́ni yẹn náà àtiwọ́ tó yẹ pé kọ́ ọ máa ti yẹn lọ bí tí ò da ìmọ̀ràn tí wọ́n fún yàn láyé ìmọ̀ràn bí ó sì sórí burúkú o ò ní mọ̀ràn tí èyí ó fi sórí rí láyé bọ́lá ń bá síwèé káwọn náà ìyàtọ̀ bá tọ́ sí wọn náà yóò padà jí o. tó ẹ jẹ́ ká tún wo ẹlòmíì ní orí ìlà ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kú ètò. ẹ kú ètò sà. Comrade Lukman Comrade Ambassador Lukman olóòtú ní àbátò NPMFA. ẹ káàárọ̀ sà ẹ kò jùmọ̀ sà. morning special. what is the tonic. agbára ọlọ́run kò ní gbòòrùn yín mo kí ọ̀gá àgbà wa tó wà níbẹ̀ wọ́n kó òun látàárọ̀ ṣé rí nípa ọ̀rọ̀ àwọn tó ń ṣe skit yẹn mo lè ní fẹ́ mẹ́nu bà. mo mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe akitiyan gan lórí wọn nítorí ìdánilẹ́kọ̀ọ́ ó yẹ
kán ní ìdánilẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ tó ń ṣe yìí because iṣẹ́ tó lè gba ẹ̀mí lọ́pọ̀lọpọ̀ ni ẹlòmíì tẹ bá rí gbogbo àwọn tó wà ní gbòòrò ààfù wa àwọn tí ó jẹ́ pé ìpòrúurú ọkàn wọn ti ga sókè ìfúnpá wọn ti ga gan ni tó jẹ́ pé wàá tún wá pàdé lọ́nà wàá tún wá máa jẹ́ kó lọ máa mí jéleféleféle lẹ́yìn tó jẹ́ pé wọ́n lè gba ẹ̀mí wọn àwọn kíìtì tẹ̀lé ń ṣe yìí kì í ṣe àwọn kíìtì tó jẹ́ pé ó yẹ kó fún wa ní ìmọ̀ràn ó yẹ kó fún wa ní understanding gbogbo ẹ̀ ló yẹ kí ilé-iṣẹ́ ọlọ́pàá sọ pé kí wọ́n kúrò máa ṣe èyí tí wọ́n ti ó dàgbé wọ́n ti gbà wọ́n lámọ̀ràn nígbà tí wọ́n fi mú bọ̀bọ̀ yẹn the last time náà tí wọ́n fi mú wọ́n ti gbà wọ́n lámọ̀ràn ṣùgbọ́n wọn ò tí ì dé sí ìsìnú eléyìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn nǹkan tó ń ṣe tó bá ti tako bá òfin àwọn masses generally ó máa ṣe ìdíwọ́ gan ó dẹ̀ máa ṣe ìdènà gan ẹ jẹ́ kí wọ́n túbọ̀ mọ̀ NOA wọ́n níṣẹ́ láti ṣe national orientation agency wọ́n níṣẹ́ gan láti ṣe láti lè orientate wọn o ẹ ṣe púpọ̀. lórí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ. kọ́mọdé àbátan. láì wá sórí prógráàmù gan aṣojú alukoro ọlọ́pàá àwọn pìrìsẹ́ńtà kan wà gan tó jẹ́ pé gbogbo ìgbà náà máa fi nǹkan tó jọ wọ́n báyìí ṣe prógráàmù tí wọ́n máa fi orientate àwọn èèyàn pé bọ́ bá ṣe báyìí ìjà àti mẹ́mbẹ̀rẹ̀ tó bá ṣe báyìí àwọn tí yóò gbọ́ bọ̀ ni àwọn tó ní bọ̀ ní bọ̀ ni the best way náà tẹ́yà fi lè ṣẹ́kẹ́ ni tẹ́yà fi lè make awareness láti jẹ́ orientation fáwọn èèyàn náà níbi tá a wà yìí àbí ibi àbí kẹ́kẹ́ lẹ́rí káàkiri gbé play card káàkiri sẹ́yìn ọ̀nà mẹ́rin lọ́fẹ́ rẹ̀ dé bọ́lá mi tó bá tó bá ń gbọ́ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ fẹ́ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ ẹni tó gbọ́ yóò fẹ́ ẹni tó gbọ́ this is the best way bó ṣe ń sọ ní àwọn ohun kan wà tẹ́gbẹ́ yọ ọkọ̀ rẹ̀ tiwọn tẹ́gbẹ́ wọn ní lọ́kà bá wọn fẹ́ ṣerú ẹ̀ tí wọ́n dẹ̀ ní sí mọ́ ṣùgbọ́n tó tẹ́gbẹ́ ọlọ́run bá ti kọ̀ yàmọ́ lórí ọ̀run pé yọ gẹ́ nǹkan tó ń sọ tí ìlú igi náà fi lè bọ́ lélẹ̀. oyin tó wọn máa jẹ kó wọnú helicopter jẹ. gbogbo bá bọ́lẹ̀ wọn. àwọn tó gbọ́n àwọn tó gbọ́n ni. tó alukoro lórí ọ̀rọ̀ yìí mo mọ̀ pé bí a ṣe ń tọ́ yìí àwọn ọ̀gá ọlọ́pàá wa wọ́n ń gbọ́ àwọn DSS ń gbọ́ àtàwọn míì tí ọ̀rọ̀ àbújá lógún mo wo prank kan ẹ̀rù ọlọ́run bà mí mọ̀ bóyá ẹ ti rí i nígbà tí ọ̀gbẹ́ni ó lọ sí chọ́ọ̀chì ìjọ Celestial ni wọ́n ní ẹ káàárọ̀ ń bí o bàbá lòun béèrè o ìyàwó olùṣọ́ wà ń ta wọ́n ní dádì wọ́n fẹ́ rí bàbá yẹn wà nínú fúrẹ̀ gálẹ́ àṣẹlẹ̀ so ló wá ní ẹ káàárọ̀ sà bàbá ní kí ló fẹ́ ó bá ní òun fẹ́ kán gbàdúrà fóun wọ́n bá ní kúnlẹ̀ ká gbàdúrà wọ́n ní kó kúnlẹ̀ ká gbàdúrà bó ṣe ta sẹ́yìn báyìí ló bá kọ́ ọ bá pò ní assassin lòun bí wọ́n ti ní kóun wá gba ẹ̀mí yín bàbá ní kí lòun ṣe pé tí ó bá tiẹ̀ máa pa òun jẹ́ kóun mọ nǹkan tí òun ṣe olùsọ́ yìí kùnà mo rò pé ẹgbẹ́ lẹ́yìn yẹn bàdà kan fẹ́rẹ́ kúkú bọ́n ṣe mú rè wọ́n ṣe mú àdá yìí nìyí wọ́n bá ń lé ọ̀gbẹ́ni lọ pé akọ́tọ́ kún ẹ̀kọ́ ló bá ní prank olùsọ́ nílé ẹni yẹn lọ àdá kan tó fẹ́rẹ́ kúkú tó fẹ́ gbé olùsọ́ yẹn pa mo ti lọ báyìí kò fún mi because when you are tí ọba tó bá ti rí ọba tó kẹ yẹ fẹ́ pa ọ́ ó lè ní tó fi lè dìfẹ́ ìdílé lọ́wọ́ tó lè tó fún lójú ọ̀rọ̀ rẹ̀ pé àtàkùn ìlú òun wọ́n fẹ́ pa ọ́. kí ni ìlú ogun sa o. ní kí wọ́n mọ̀ tó kẹ yẹ tó bá bá yọ èyí wọ́n bá wọ́n fún lójú ọ̀rọ̀ rẹ̀ pé àtàkùn ìlú òun wọ́n fẹ́ pa ọ́ ọ wá wọ ẹnìyẹn pé ṣé n fọ́ pàmò lélẹ́yìí ó dẹ̀ wò pé àwọn tó wà ìwọ náà ní wẹ́pọ̀n kẹta pé o lè sáré mú kó tó yọ kẹ́ni owó rẹ̀ gan-an ìwọ fẹ́ lè sáré mú ọ̀yà kó bí ọ̀rọ̀ tiẹ̀ pa kó sáré nà yàrá mẹ́ kẹ́kẹ́ yóò rí kó jèrè tẹ́ nípò ẹ wọ́n sọ fún mi sínú kan mọ́ ẹ màá wá fídíò yẹn màá sẹ́yìn dẹ̀ sí díẹ̀ lókùn kó olùsọ ìṣàlùbà lógún prank ní ìyàwó olùsọ náà irú prank tí wọ́n bá ti ẹ̀gbẹ̀mí lẹ́nu ẹ̀ kó gbọ́ apákan rẹ̀ kọ́ wọ́n lọ pé kí wọ́n lọ àwọn lọ́ọ̀yà wọn kan kó wá káwọn náà lọ lẹ́bi. kí mọ ibi tí àwọn prank yìí kí wọ́n lọ ní o. nítorí ìyá wọn ní chọ́ọ̀chì wá bẹ́ẹ̀ni nílé ìjọsìn bẹ́ẹ̀ni. n bò àyòsí ní jọ́lù sọ wọn ni wọ́n gbàdúrà fún ọ. ìkọ́ni àwọn prank àwọn Haúsá. àwọn ní ọ̀dà pé àwọn ọ̀rọ̀ sí máa sọ ní àwọn pranka torí wọ́n ti gbàbẹ̀ sọ́dá wà. nítorí olóòtú àwọn Haúsá tó máa ń gbé sọ́fẹ̀ dání yẹn bó ṣe ló bá ní bàbá
ohun tó wà lọ́dọ̀ ohun tó wà ń bẹ̀ yẹn pé bẹ̀tà àwọn mẹ́ta ni ṣé tóun bá ti fi kíní yẹn gbá wọn lórí àṣekọ náà Haúsá yẹn gbọ́ ọgbọ́n Yorùbá iṣẹ́ tóun bá ti fi gbá lórí ok yẹn ló máa pòórá ni ok yẹn kọ́ni ló bá bá bí Haúsá ṣe yọ sófẹ́ ni ló bá wọn lé lóun bá lọ́gùn pàǹkì ní sí kámẹ́rà Haúsá yẹn wá bójú ẹ̀ bóyá kò mọ̀ tó ń jẹ́ kámẹ́rà bó sọ pé sí kámẹ́rà Haúsá yẹn wá bójú ẹ̀ pé bóyá kíní ló bá ní ẹ̀ sọ pé ní ń bọ̀ àwọn Haúsá tó sọ èmi ò gbọ́ Ọlọ́run náà ló yọ yẹn sẹ́wọ́n lo ẹbí kò síṣẹ́ tí ò ní asáàdì títí ẹ̀ tó àbáwọ̀ mi ò yé Ó yé wa. síṣẹ́ tí ò ní asáàdì títí ẹ̀ tí ò ní ìpalára àwọn tó ń ṣe prank náà tí wọ́n bá pàdé ìpalára wọn náà kò tí burú jù ṣé prank bá prank prankster. ṣé ìkọ́jú kan lọ ẹ̀fọn bó ṣe wọ́n ti ìpalára ti wọ́n lọ àti ìpẹ̀kọ́ tó máa ń sọ́jà tó lójú ogun tí wọ́n bọ̀ kọ́lọ́hún fọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí wọn sí. wọ́n ní ìpàdé wọn ni bí ọlọ́pàá bá kú lónìí wọ́n á ní ebi tí wọ́n ní ẹ̀sìn lóró yìí kí ní ọba kú lónìí fẹ́rẹ̀ lónìí. bọ́lí pọ́ńkà tó ń pàǹkì yẹn káàkiri tó náà bá pèlè ikú rẹ̀ bí títí ń pàǹkì ẹ̀rọ ṣòwò náà ń tó jẹ lóyún ẹnu iṣẹ́. ẹni ọlá owó baba success ara wọn tó ti ń wò wá tó ń text message ní ṣùgbọ́n àkókò ti lọ Mariam Abímbọ́lá dúró orí kẹ́ àwọn tó wà ní ànílé láǹfààní àti máa ka àwọn messages sí torí àkókò ti lọ ọjà lálùbẹ́ Ọlọ́run á dúró tiẹ̀ yìí náà ẹ jẹ́ ká kàn mú ìpè kan sí kí a wá kó mọ́ ọ̀rọ̀ àmọ̀ràn láti ẹnu Alukoro. ẹ̀rọ gbọ́n díẹ̀ sà. sàǹgbà ẹ káàárọ̀ sà. mo fẹ́ bi ìdá òní ìpè kan ni. ẹ bí wọ́n gbọ́ sà. ìjìyà olówó àfọwọ́n tó jẹ́ pé wọ́n ti kúrò ní Nàìjíríà wọ́n ti lọ sí ìlú yẹn wọ́n dẹ̀ ṣe ń gba sálárì ní Nàìjíríà yìí. àwọn olè ẹ̀ka bá wí ṣèjọba ni ṣáwọn ni àbáwọn sí bàbá ìṣọ̀ wọn. sẹ́ni bẹ́ẹ̀ tẹ́ béèrè yẹn ẹ jẹ́ kí wọ́n kó papọ̀ mọ́ra mọ́ra. ẹ máa gbọ́ ìbéèrè tẹ́ béèrè yẹn àwọn tí wọ́n ní ṣe láti sọ lórí ẹ̀ president ti sọ̀rọ̀ síta. ẹgbẹ́ ìpìlẹ̀ kúrò tó sọ fún wọn lè dáhùn pánà. ìjìyà tó máa tọ́ fún wọn nìyẹn wọ́n ti ṣàlàkalẹ̀ rẹ̀ ẹ̀yẹn díẹ̀ ló fi kà wá ń bí báyìí àwọn tọ́tọ́ sí wọ́n ti máa ń tọ́ ọ̀tún tó máa ń ká tọ́tọ́ sí àwọn máa ń tọ́ ìwádìí sọ lórí ẹ̀ o ṣùgbọ́n olóyè okò pátápátá ó ti sọ̀rọ̀ lórí ẹ̀ so nítawọn sọ́nbí ni ẹjẹ́ sọ̀rọ̀ lé lórí. tó kúrò ẹ bá kó mọ ọ̀rọ̀ àwọn torí ẹ̀kọ́. ọ̀rọ̀ màá ni pé gbogbo ẹ̀yẹn tó jẹ́ wípé bí kẹ́ máa parọ́ pé ntí ò sí ní sìn àbí kẹ́ wá kẹ́ mú tẹ́ didi wá kẹ́ mọ́lẹ̀ kẹ́ fi dumi àdúgbò láàmú kẹ́ dà láàmú tó bá padà ṣẹlẹ̀ tó bá bẹ̀yìn àní bójú àánú wòye o torí nǹkan ṣẹlẹ̀ yìí kò sẹ́ńtì ọ̀tọ̀ ti hà tiẹ̀ nígbà táwọn kọ́ ń gbọ́rọ̀ yìí nínú àtọ́wọ́ gbọ́ kejì sí àwọn rí i pé mẹ́rin bá rí wẹ̀rẹ̀ lójú ọ̀nà gan kọ́ máa sànú ẹ̀ torí àwọn nǹkan tó ṣe tó fi yà ń wèrè sọ́wọ́n ní ti yẹ yín ṣùgbọ́n ẹ̀ pé ẹ ti máa ń tọrọ EFCC ohun ojú mi ò tó máa wí ẹ jẹ́ ọkọ̀ mẹ́ o aláàmú fẹ́ẹ̀kì ntí ọ̀sẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ làbí lókè tẹ́lẹ̀ sọ tó yẹ pé yóò ti domi àdúgbò mi tẹ́ pé mbẹ́rẹ́ mi ti sálàmù mi fẹ́ mi ara rẹ̀ gan yóò ti kó nǹkan tí yóò kó lójú ọ̀nà ẹ jẹ́ ọkọ̀ mẹ́ o tó bá ṣẹlẹ̀ ntọ́ bá tọ́ sí níjìyà ẹ gbà o. ọ̀rọ̀ náà ti gbọ́ yìí ọ̀rọ̀ oníyebíye olówó lórí oníyebíye bíi ti fàdákà òní ti gbọ́ láti ẹnu Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá SP Badmus cousin Ọ̀pẹ́yẹmí ẹ ṣé púpọ̀ fún ẹ ti bùn wá gbọ́ ní àárọ̀ yìí ẹ bá wa ọ̀gá gbogbo ràwọ̀ lógún ìyẹn bàbá Mustapha Abiodun Alamutu àti gbogbo àwọn ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá gbogbo àwọn DPO wa náà ní akí mo kí màmá ọ̀gá DPO ní Òkètòkú màmá Adita màmá dáadáa màmá Adita màmá Adita ẹ ṣé púpọ̀ Kẹ́hìndé ọmọ Fálẹ̀ òní Ọpẹ́ Olúwa kìláṣó mo fẹ́ fọdẹ́gbẹ́ gan lórúkọ ìbúrẹ́ bàbá fẹ́ gbogbo olú ẹ̀gbá á pàdé àwọn ikọ̀ mi lójúmọ́ ọ̀la. àríyàn lórúkọ tèmi ire o. lójú mi ìtẹ́lẹ̀ sọ pé mo tún lè bá ní náà ń jó.